stand up, múra kó dìde. Ó torí wípé àwọn ènìyàn pẹ̀gàn rẹ nítorí o ṣubú. Ó torí pé orí ìjákulẹ̀ nínú iṣẹ́ àti òwò tó ń ṣe yẹn. Olóòní dìde mọ́. Jọ̀ọ́ dìde. Ayé kì í kí aláṣetì kú oríire. Torí wípé wọ́n pẹ̀gàn rẹ, wọ́n fi ẹ́ ṣẹ̀sín ṣẹlẹ́yà yẹn. Nítorí ẹ̀ gangan múra kó dìde. Ṣé orílẹ̀ ńlá tó ń wò yẹn? Kì í ṣe ọjọ́ kan ni wọ́n kọ̀. Kìdẹ́ ń ṣe ọ́ tí wọ́n pilẹ̀ rẹ̀ ni wọ́n kọ tán. It's a gradual process. You to start from somewhere. Gradually, you will get there. Ṣé o rí àwọn ìlú mọ̀ká? Àwọn olówó, àwọn ọlọ́lá, àwọn onímọ̀, àwọn gbajúmọ̀ tó ń rí yẹn. Wọ́n bẹ̀rẹ̀ níbì kan ni kó tó di wípé wọ́n dé ìpele tí wọ́n dé yẹn. Ìwọ náà múra kó dìde. Dìde padà kó tún ṣe. Nínú òwò rẹ ni tún ṣe. Iṣẹ́ rẹ ni tún ṣe. Ṣé o rẹ́kọ̀ọ́ rẹ tí o ti ń rí ìjákulẹ̀ yẹn tún ṣe kó tún múra sí. Ṣé o wá rí ohun tó wá gbé ẹ ṣubú yẹn? Rí dáadáa kó mọ̀ kó má bàa tún gbé ẹ ṣubú. Nítorí ẹnìkan nítorí ọ̀la ni. Nítorí tó bá di ọ̀la àwọn ènìyàn máa wá kí ẹ wípé o kú oríire. Wọ́n á kí ẹ wípé o kú àjàbọ́. Ìwọ náà wá rohun pìtàn. Nítorí kò sí ẹni tó tàn láyé yìí tí kò ní ìtàn tirẹ̀. Be wise. Guess it.